lè tó gbogbo ẹjọ́ bá wá fẹ́ gbọ́ lọ lè pè wọ́n wá. Mo gbọ́dọ̀ kàn bàbá ìgá kò mọ̀ lẹ́jú sí mi ni. Yóò jẹ́ papọ̀. Few moments later. Bọ̀ kọjá mẹ́jọ tàbí ọjà bá pé ọmọ tó wà. Kí ni fẹ́ẹ́ lò lẹ́gbẹ̀ẹ́ sí ìjọ nù? Mo jẹ̀ wá lò kọ́ ọkùnrin àwọn tó kó wádà. Mo láwọn tó kó wádà kí àjọ jẹ yín papọ̀. No. Ṣẹ́rí ó lè ti rojọ́ kan tí yóò dáa fún yín lé o. Ṣẹ́rí bọ́rọ̀ ti rí kọ́hùn. Ó pa aláǹgbá. Mo sì tún ní aláǹgbá tó pa ìdí kùsì tó fi ṣe pé ó mú aláǹgbá wá ìrírí lò ó fún àìdí tí mo jọ igi rèé o. Inú kí n pa àdúgbò para rẹ mú kan. It is finished. Ẹ̀jẹ̀ ń padà ní. I never expected it.